Ta ló gbómi síbí? Àwọn ọmọ wòlíì àgbà nìyẹn. Studio. Ọmọ ẹlẹ́ẹ̀sí mo mọ̀ tó dé lálẹ́ tòní. Ọmọ àyọ̀nù tátí bèjì mo tún gbọ́ tún dé. Ẹ jẹ́ kí kọ̀ọ̀kan lúgbẹ èdè ọmọ jálulẹ̀ bí ìṣe wa ń gbà gbó. Nǹkan ọmọ létí kí wọ́n jàjẹ́ yóò wọn àjẹṣẹ́kù. Ọjọ́ dùn ún jẹ lọ́jọ́ alọ́rẹ̀ bá wọn sọ lọ́jọ̀jọ̀. Ọ̀tọ̀ lára bẹ́ẹ̀ ọ̀tọ̀ lára Ọláyínká lèmi jẹ́. Ìṣe mi ọjọ́ tẹnìkan Akóredé ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ má fi mi wé wọn láyé, ó yàtọ̀ síra wọn. Àpèlé orúkọ àjẹrò ni náà ní jẹ́ ayédùn. Ó jura wọn lọ kì í ṣe tètè. Olódùmarè fún oníkálukú ní ọlá àti ẹ̀ ó jura wọn lọ. Ìyangí ni ní ìran àpáàdì wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n bá mi dí wọn jà. Akọ òkúta ni wọ́n ń pè mí tí àwọn akọ aláǹgbá ò tó ṣakọ sí. Kànrànjàn gbọ́n ni mí mo fi líle ṣọba àgbà. Kòtò gìrìwò ni mí àwọn ọrùn ẹsẹ̀ wọn ò jẹ́ ṣìnà ọbẹ̀. Bágbárí ti jẹ́ kìkìdá egun tó abẹ́ẹ̀gbọ́ kò ṣẹlẹ̀ mí wọn nínú eyín. Igi ńlá ni mí bẹ́ẹ̀ dégbò ẹ bèrè wò. Igi ńlá ń lo lórí ẹ wò ó Ṣàngó onílẹ̀ kò títí kò bàgí ńlá. Aya rẹ̀ náà ò ní fìjì ṣàwàdà títí kò wá fi bá àsùnwọ̀n ṣàwàdà. Èmi náà kúkú kọ́ Olódùmarè ọba ní ṣe bí bíbí la bí ọlá mẹ́rin. Àbímọ́ ni tẹwa ọ̀kín àbẹ́ẹ̀mọ̀. Àdámọ́ oní gíga tíran òkè tí wọ́n ga látayébáyé. Èmi ni mo lóhùn mi. Ẹ gbéyẹ̀wò síra wọn kò jọ tẹ́nìkan. Èdè mi tèmi ní ṣe. Mo mọ̀ tó ti gbé kinní ọ̀ǹdè ọmọ tó yá ẹ̀já tó jọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láṣálẹ̀ ètò ní. Àwọn àdán ẹ pé kí wọ́n rò fún ọbẹ̀. Kára alé kí wọ́n sọ fara oko. Alára ẹ̀wí fún wọn nílà oòrùn. Àjèrò ẹ fi iṣẹ́ mi jẹ́ níwọ̀ oòrùn. Orangun o. Ẹ mọ́ ọjà àrokò mi dé gúúsù àríwá tí dáàrin gbogbo yìí ká orílẹ̀ àgbáyé gbogbo. Ẹ̀yin náà lẹ pé bí afẹ́fẹ́ bá fẹ́ yóò kàngi òkú là. Bàbá sì gbé kí ìrìnjẹgbẹ́ dọ́jà tọmọdé tàgbà ni wọ́n bá ní ìjò. Àwọn sìnkìrìmìdìn afàìmọ́ni kò ní mọ́ra ẹ pé ṣe kì í mọ́ni tí fi fọwọ́ bá ní ẹ̀wẹ̀wẹ̀. Ohun rere ńlá kéré fi ipò jò ohun rere. Ẹ fẹnu yọ̀ ẹ fi wí tiwa láṣálẹ̀ tòní o. Ṣàlàáfíà làbá yín. Ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. Videos. Super ló máa kọ́kọ́ wá lọ gbé.
Ṣẹ́gun mú ìwé kan kó fi kọ orúkọ yín á lè máa rọrùn fún mi láti ìrìn ẹ̀ṣẹ̀ máa ronú sí i á lè jẹ́ kó yá. Ìdí nìkan. Ṣé ń lọ? Ìwé ìpẹ̀jọ́ lélẹ̀. Lọ ya àrùn bẹ̀rẹ̀ ń jáde. Ó forúkọ ọ̀fẹ́ sí ni. Ó wà lókè. Pé Ustaz Lókè. ṣe yẹ kí n pè wọ́n lórí ẹ̀gbọ́n àwọn kan ń jọ sáàdé wọn fi wá. Ustaz Adédàmọ́lá ni wọ́n sí. Mo rántí Muideen Adédàmọ́lá. Tí mo ṣe rànjú. Ẹ máa start kí ni yẹn dáadáa o. Ìgbọ̀rọ̀ ẹ̀rí hype almost 3 minutes wọ́n fi sínú program. Ẹ lọ ya abẹ yẹn wá fún mi ní ṣíṣe mo gbé ìwé pẹ̀jọ́ síwájú nìyẹn. Wọ́n tún fi hype almost 3 minutes sínú program. Because mo wá wọn pé kí n náà confirm pé àbí ṣe nǹkan tí mo ń gbọ́ ni. Kò sí wàhálà ìwà jẹ́ 5 minutes lálẹ́ sọ ìdá bá sọ náà ní kílọ̀kìlọ̀ mi. Mo sá wà. Ọ̀yẹ́ kí n rí tòsí rárá. Láti wọn kò yẹ kó wà ń bẹ̀ rárá. Kí náà ń sọ gan? 30 tó tutù fẹ́ tó yìí. Ó tó wà 30 ni. Láti 30. 1, 2, 3, 4. Like bí 7 kan yẹn ni. Àgbẹ̀ mọ́. 6. Ẹ wá gbélé.
Fílẹ̀ ìjọ lọ wá wò. má sọ pé tó bá fẹ́ kọ̀ọ̀kan fún mi kó mọ ọmọ orú ìjọ fi kọ̀ọ̀kan. Studio. Three-two FM 949 Ìbàdàn. Ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣí lẹ̀ Rasheedat Alabi Ọlájùmọ̀kẹ́ Mutiat Jumi Uthman Ibrahim Ahmed Mali Ademola Razaki. 32 FM 949 Ìbàdàn. Ojúpọ̀ YouTube wa ó wà ń ṣíṣí lẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa láti darapọ̀ mọ́ wa lódìdí. Orúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì náà ni mò ń kí wa káàbọ̀ sórí ètò àrà lákọ̀tún fún tàlẹ́ tòní. Ṣé ẹ gbàgbé láyé àjẹjọ́ lórí ètò àrà níbi tá a ti fara tá a pàjùbà nípa àwọn nǹkan tí a mọ̀ mọ́ sí ti gbọ́ yín pàbíyàbìdó ṣe lálàyé fún yín ní ipa ìrìn àjò tá a rìn lọ sí ìlú Òkèlá Ọ̀ràngún kábíyèsí ọba Adédòkun Ọmọnìyí Abọ́lárìn Àròyìnkẹ́yìn 1 Ọ̀ràngún Òkèlá àti Òkèlá Ọ̀ràngún. A lọ abọ̀ àbọ̀mọjẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ yéé wúre fún wa tẹ́ ẹ yéé fàdúrà sìn wá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àtolùdarí ìkànnì fẹ́yìn ẹ̀ àrọ́nibánidébẹ̀ ni wọ́n pẹ̀lú wọ àtọlẹ̀dọ́lẹ̀ yín hùn ní fàràánú kù ò láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Ọ̀ràngún léèlá nínú àwọn ọmọ Odùduwà gẹ́gẹ́ bí ìtàn tó gbajúmọ̀ ti sọ fún wa wípé Ọ̀ràngún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ méje eléyìí tó gbajúgbajà wípé ọ̀kan bí ọ̀padà bí tó sì jẹ́ pé gbogbo wọn pátá ni wọ́n pinnu láti fi àkàtà bàbá wọn lẹ̀ lọ tẹ̀dó síbòmíì táwọn náà ti mọ̀ jẹ́ ọba aládé. Èyí náà ló sì jẹ́ kí ìran Yorùbá kí wọ́n túbọ̀ gbòòrò tàn kálẹ̀ dé gbogbo ibi tí wọ́n gbòòrò tàn kálẹ̀ dé lónìí yìí. Gẹ́gẹ́ àti wípé ọ̀kan pàtàkì nínú ojúlówó ọmọ aládé ńlẹ̀fẹ̀ òun náà ni Ọ̀ràngún, ọmọ tá a bí tá a kí fá rẹ̀ títí tí fá ẹsẹ̀ ntáyé rẹ̀ tó forí sọ̀bì wípé ọ̀ràn mi gún níbi tá a ti yọ Ọ̀ràngún nù, ọ̀rọ̀ mi ó gún náà ló fún wa ní Ọ̀ràngún. Ọmọ tá a bí tán tóun náà tásìkò tá a ya káà fún tí bàbá rẹ̀ sì fi lé ńlá tó fi dá a lọ́lá wípé ìwọ máa lò síbẹ̀ ọ̀ràn mi gún onílé ńlá náà ló di Ọ̀ràngún léèlá, ilé ńlá Ọ̀ràngún léèlá, àpètúnpè tó ń fífi ẹ̀ka èdè pè gẹ́gẹ́ bí ìwádìí mo ti ṣàlàyé fún wa. Ajagun ńlá
akọni tó lògbé ayé títí tó kọ̀ tí ò mí kanlẹ̀, ó fira rẹ̀ gẹ̀ẹ́sì, ó sọra rẹ̀ di ẹbọra, ó sọra rẹ̀ di òòṣà, ó sọra rẹ̀ di àrùká fún àwọn ọmọ rẹ̀. Ibikíbi ẹ bá ń lọ ẹ máa gbé mi lọ. Níbo ni ajagun ńlá wà gan-an? Ojúbọ ajagun ńlá, ibi wọ́n gbé e pamọ́ sí, ìbò ló wà. Ọ̀dà bó o la ṣe tẹ Ìlá Ọ̀ràngún gan-an? Ìyàtọ̀ wo ní bẹ láàrin Ìlá Ọ̀ràngún àti òkè Ìlá Ọ̀ràngún? Ta làgbà ta lẹ̀gbọ́n nínú Ìlá Ọ̀ràngún àti òkè Ìlá Ọ̀ràngún? Àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wo ní bẹ ní òkè Ìlá Ọ̀ràngún tó fi ṣàgbà Ìlá Ọ̀ràngún? Kí ló sọ òkè Ìlá Ọ̀ràngún di pàtàkì nílẹ̀ Yorùbá gan-an? Àwọn nǹkan wo ní bẹ ní àkàtà wọn? Ẹ mú lo ògùn lá, ẹ mú lo ògùn lá. Kí ló fà á tó fi jẹ́ wípé ìlá ò lè sùn kẹmù ń sùn? Wọn ìfẹ́ mú ṣe é. Ọdún Egúngún tá a ṣe kòńgẹ́ rẹ̀ tó fa ìṣéde tó fi dá láǹkárúwútú lórí àga sùn mọ́júmọ́. Ẹ jẹ́ á wo báwo kò bá ṣe fún wa láàyè sí àwọn ẹ̀ka kókó ọ̀rọ̀ tó ní Gẹ̀ẹ́sì ń pè ní subtopic mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti mẹ́nu báyìí, bóyá a lè gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ pàbíyàbídùn rẹ̀ lórí ètò àrà lálẹ́ tòní. Ṣé ẹ ti mú gègé àti tákàdá? Fọ́nrán kàǹkàn lẹ́yìn kọ́ ṣe ti tàn án, ṣe pupa abẹ tí ń tàn tó túmọ̀ sí pé ń kàǹkàn lẹ̀. Bẹ́ẹ̀ tí ń wò ó tẹ̀ ń gbọ́, ẹ má dá nìkan wò, ẹ má dá nìkan gbọ́, ẹ ṣe alábàápín rẹ̀ pẹ̀lú ẹlòmíì. Ẹ jẹ́ àròjọ ọjà ká lọ kábọ̀, tá a bá padà dé tá a bá ní tó kùnú àkókò wa, àmọ́ nìṣó tààrà ní òkè Ìlá Ọ̀ràngún. Ẹ̀lẹ́ńbẹ̀ wọn ẹ kú kalẹ̀. Ṣé ẹ rí kọ́mẹ́ǹtì mi níbi ìwé yẹn? Mo rí.
Next time to do number 5. No, we don't got champagne. Here's the last table. Nunca pude ter mesmo, né? For 10 minutes. Time me lo akuma ba. Time mo zo. Ìdílé nǹkan òjèrè kí ló wà lè tàn ṣùgbọ́n That is called document. Let's go. Báyìí máa le. Before dinner score. The room parallel. When you remote. ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ iwájú láti ìkànnì ìfẹ́yìn 32 FM 94.9 àjàkẹ́rì kókó ọ̀zùgbẹ̀ ńlẹ̀ Ìbàdàn 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ń ṣíṣílẹ̀ Ọládépọ̀ Láyínká tọ̀ mo bá góòlù Ibrahim ẹ mà ṣe wọn kó àdúró tí wọ́n ń gbà gbogbo ìrìlọ́lọ́jà ń jẹ kéré òkúdélé Kenny B shows Ọláwálé Ismail MC Vocal Olúṣọlá Adéwálé Sulaiman planner fúnra ara rẹ̀ à ń bá kíní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gẹ́gẹ́ bí àkókò wa bí ti gbà wá mọ́ ńgbà tí akọni Ọ̀rànmígún Ọ̀ràngún tìlé ńlá ìlá ilé ìlá ilé ńlá ilé ìlá tó ti gbéra tóun náà sìn títí ó ti tẹ̀dó ó sì bí ọmọ mẹ́rin bí ìtàn ṣe sọ àpàkìmọ́ àrútú ìgbọ̀nìbí àti ọlákanlẹ̀ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bínú ṣùgbọ́n ńgbà tó ta àkókò kan lẹ́yìn tí ìlà Ọ̀ràngún ni wọ́n kọ́kọ́ tẹ̀ ò lẹ́yìn tó bàbá wọn gangan tí Ọ̀rànmígún tó ti tẹ ìlà gangan fúnra rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn tí bàbá wọn yíra padà gẹ́gẹ́ bí akọni iná ló sì fà á tó fi jẹ́ pé Òkèlá apadà yọ jáde láti ara ìlú Ìlá Ọ̀ràngún kára ó lé o bàbá mi olóyè Adéòtí Adésọjí Adérẹ̀mí Ọbásọ́lọ̀ ti Òkèlá Ọ̀ràngún ẹ já gbọ́ àlàyé eléyìí lẹ́nu bàbá lórí ìtẹ̀dó Ìlá Ọ̀ràngún
tá a fi wá padà bí òkèlá láti ara rẹ̀. Ẹlẹ́mbẹ̀ ẹ̀kú kalẹ̀. nígbà tí ìlà àkókò bẹ́ẹ̀ ni báwọn náà kò sọ̀rọ̀ àjàgbá kan lókè Wọ́n yín lẹ̀. ajagunlá ló tẹ̀ ìlú ìgbàdo Mo torí feedback wá láti ilé Ifẹ̀ torí feedback láti ni. ilé ńlá Tí bá yí sókè, tẹ bá ń sọ̀rọ̀, ilé ńlá bí ẹ̀ kẹ́ náà wọ́n máa ti lè sọ a máa dùn ọ̀nù máì. Okay. ilé ńlá so àti bẹ̀ ló ti wá tó tẹ̀dó wọ́n wà papọ̀ So, ṣùgbọ́n níbi 200 and something years ago Ìyẹn ò sọ̀rọ̀ ń tì. ajagunlá bímọ mẹ́rin Sọ̀rọ̀. àpàkìmọ̀ arútú sọ̀rọ̀ báyìí. ìgbọ́nibí àti ọlákalẹ̀ so nígbà tí Àdéhìí ti ní àmì. wọ́n wà pọ̀ wọ́n ń jọba ṣé ń gbà tí àpè ń jọ̀hún wọn ò lè lu ẹgbẹ́ àkójọyè àgbàlagbà pé ẹni tó ti ní ìmọ̀ tó ti rí ìrírí òun náà fi ń joyè náà fi ń jọba ọ̀rọ̀ yẹn ló fa wàhálà láàrin àpàkìmọ̀ ìgbọ́nibí àpàkìmọ̀ arútú ìgbọ́nibí àti ọlákalẹ̀ olú ìfúnlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ ló pọ̀ ju àgbàlagbà lọ so àwọn ọ̀dọ́ wà lẹ́yìn àbúrò wọn ní àwọn ògbà kan fi àgbàlagbà joyè tó tán ẹ̀kọ́ àwọn àgbàlagbà joyè wọn bá ní ó lò wọn lórí tó fi kú tẹ́tù sọ pé fẹ́ jọba mọ́ láwọn ò fẹ́ ìyẹn fi hàn pé ìmọ́lẹ̀ ti ń tàn sí àwọn èèyàn sọ̀rọ̀ ẹ di wàhálà àwọn ọ̀dọ́ bá ya àwọn lọ àpàkìmọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n wọn gangan tó jẹ́ àgbà ló wá tẹ̀ ìlú Òkèládó báwo báyìí tẹ báwo báyìí rí àpàkìmọ̀ hall tẹ bá débẹ̀ rí àpàkìmọ̀ town hall àpàkìmọ̀ aged hall ló wà níbi tá a ti máa entertain àwọn èèyàn so yìí báyìí so àpàkìmọ̀ ló mú fún wa síbi tó tẹ òkè látẹ̀wá ìdó ṣùgbọ́n ajagun ńlá ni bàbá wa tó mú kó wa kúrò nífẹ̀ẹ́ nígbà wọn kọ́kọ́ dé tí wọ́n ibi tí wọ́n tẹ̀dó sí tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí ibẹ̀ là ń pè ní ìláyàrá ibẹ̀ ni àwọn wọn ti yà nígbà tí ọ̀rọ̀ ọba àjọba kò tó dé láàrin àwọn ọmọ ajagun ńlá ṣùgbọ́n tó Òkèlá dẹ̀ kúrò ńbẹ̀ tí àpàkìmọ̀ kúrò ńbẹ̀ ó lọ sí ìlákòló ibi tán pè ní ìlákòló yẹn Ìkòló ló lé wọn ńbẹ̀ wọ́n kú ńbẹ̀ wọ́n lọ sí Ìgbóhùn láti bẹ̀ wọ́n lọ sí Ìdó Ọ̀ṣun ni wọ́n ti wá tán fi wá débi tí wọ́n tẹ̀dó sí yìí là ń pè ní Òkèlá. Àrà rèé o àrà. A kì í rà á mógún pín. Ẹ ní bínú ìwọ̀n tá a lè mú wa lálẹ́ tòní nìyẹn. Ṣé ẹ ṣáà fọkàn bá a lọ àti mẹ́nuba ìtẹ̀dó Òkèlá. Bàbá wa lóyè ọba sọ́lọ̀ la gbóhùn wọn yẹn. Ìjọ́ mẹ́jọ ibi tá a ti bẹ̀rẹ̀ sí ní gbé Bádírù Rasheed Akínkúnmi mo rí ọ̀nbẹ̀ wọn àfin inú wa 32 FM 949 Ìbàdàn ojúkọ YouTube yẹn náà wà ní ṣíṣí ẹ̀wọ̀ ẹ̀ṣẹ́ rẹ̀. Ibi tá a ti gbé ní ọjọ́ mẹ́jọ náà ní ibi tí pàtàkì ìlú Òkèlá nílẹ̀ Yorùbá kí ló fi pàtàkì gan àwọn nǹkan ṣẹ̀ǹbáyé wo níbẹ̀ ní àkàtà wọn. Lẹ́yìn ilé a máa lọ síbi ọdún egúngún wọn gan kí la ṣe kò ń gẹ́ kí la rí. Bàbá kúrò níbi ọ̀rọ̀ ọdún egúngún wọn á sọ̀rọ̀ nípa ìṣèdè tó rọ̀ mọ́ ọdún egúngún wọn ìwúre ọba wọn ń bí ọdún egún yìí ń kọ́. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àdá àti màrìwò àmì ògún ni àríbi ọdún egún wọn kí ni wọ́n ló dúró fún. Ìṣàwárí àyíkúnúgbá bò láti rí bò ní àpèjúwe ibẹ̀ gan-an. Òòṣà ńlá ń bẹ lókèlá bò ló ti débẹ̀ tá ń gbé débẹ̀ kí sì ni àwọn ìwọ òòṣà ńlá ìlú Òkèlá. Ǹjẹ́ jẹ́ bó ni ajagun ńlá gan ṣe dé Òkèlá ajagun ńlá tá à ń sọ Ìràngún gangan fúnra rẹ̀ pé sì ń bẹ bí àbá. Ṣé ẹ mọ̀ wípé ìwọ ni èèyàn ò gbọ́dọ̀ sunkún ní agboolé Ẹlẹ́mọ̀gún ibi tí ajagun ńlá wà. Àwọn nǹkan kan ń bẹ téèyàn ò gbọ́dọ̀ jẹ bí igi òkùnkùn a kì í ṣe ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
Dáúdù Abdulwahab tán lá bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa lálẹ́ tòní ká máa lọ ilé. ọpẹ́ fún olúwa ọba, ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin olùgbọ́ wa lórí ètò àrà ní ìkànnì 32 FM 94.9. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Ìdùmarè. A ò ní ròhun gbé sọnù bí kò ṣe bí ọmọ. Orúkọ tèmi ní Abdulwahab Daoud Tanlá. Àdúpẹ́ gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Ìfẹ́ olúwa Àyàndìran Abídèmí Ṣẹ́gun Alágbàlá Àlè Akéré Adékúnlé Ìṣọ̀lá Ṣàwádìí Adékúnlé Ìṣọ̀lá Ojú Odò Múrántí Muideen Adédàmọ́lá Abdulwahab Daoud Ìtànlá. Gbogbo àwọn ikọ̀ mínú náà lásìjọ mú ètò talẹ́ ètò níwá. Ìpàdé wa bí adùn bí oyin lákọ̀tún èbí àti gbogbo ń tá a wí pátá náà láàmú wá ẹ sì mọ̀ pé lẹ́sẹẹsẹ ni iye ọ̀sẹ̀ tó bá gbà wá náà láà fi mú wa. Àwa ti lọ àti bọ̀ ẹni lọ lóbọ̀ a sì ní ìfì kankan dọ̀yìn. Ó mọ relé lọ́ba yàmi Àṣàkẹ́ ìta ṣe látòórọ̀ kùtùtù àti bóde ńlẹ̀ náà tó ó dàárọ̀ ó rọ ayọ̀ lásán.